ẹ̀yin tẹ́ máa ń gbọ́kọ lórí tó yẹ kẹ́ wá ti rọ́kọ báyẹn máa gbé sórí ni ẹ máa kẹ́ lójú ẹ máa kẹ́ ní mú ẹ máa kẹ́ ní gbogbo ẹ̀ eléyìí á jẹ́ ẹ̀kọ́ fún gbogbo yẹn ẹ̀yin olólùfẹ́ Ìfẹ́olúwa ṣé dáadáa ní ṣàlàáfíà lẹ́wà ṣé mo bá yín dáadáa mo ti dé o ẹ ti mọ̀ wí tí bá ti dé báyìí mo fẹ́ wá gbé yín débẹ̀ lórí fíìmù tẹ́ máa lọ wò nísìnyí ẹ lọ sórí YouTube kẹ́ lọ wo Obìnrin ni mí ẹ jẹ́ sọ̀kọ́ kékeré tó ṣẹlẹ̀ nínú mídìí yìí ṣé bọ́kọ àti ìyàwó ni wọ́n bímọ mẹ́ta wọ́n bí ọmọ obìnrin kan àti ìbejì lọ́mọ wọn fi jẹ́ ọmọ mẹ́ta àwọn ní 9 to 5 òun ni àwọn méjèèjì wọ́n jọ ń lọ bí iṣẹ́ láàárọ̀ àárọ̀ bọ́ ọkọ jẹ́ ń pé kò ń jẹ stale food fresh food ni oúnjẹ tẹ̀yẹ̀ tẹ̀sí lọ́jọ́ yẹn gangan òun lọ́kọ́ ń jẹ kò ń jẹ oúnjẹ tó ń gbé sínú fridge tó ń refrigerate tó ń microwave sorry kò ń jẹ rárá o tẹ̀yẹ̀ ṣe máa ṣe báyìí òun ni ọkọ ń jẹ gbà tí ìyàwó rí pé àwàlà yẹn ti pọ̀jù wọn ní time fún àwọn ọmọ even school gan wọ́n ń complain pé àwọn assignment àwọn ọmọ wọn ò mójútó àwọn ọmọ ní ọmọ pé kóun kúkú resign iṣẹ́ o kó focus lórí ọmọ àtọkọ tó máa jẹ fresh food now àbí ẹni tí ìyá ọkọ ti kọ́kọ́ jẹ ló bá resign ògbà tó sọ fún àwọn ọ̀rẹ́ nǹkan ṣọmọ kan tó ń ṣe kó gbọmọ ọ̀dọ̀ náà ọmọ ọ̀dọ̀ á máa assist kí ni kó ní rárá o òun rí real kan tí ọmọ ọ̀dọ̀ tó pa ọmọ ọ̀gá ẹ̀ tó ṣe kinní kan ẹ ṣàmọ àwọn àwáwí báyẹn ó ṣàwí àwáwí fún ọ̀rẹ́ ẹ̀ kò gbọ́ advice ọ̀rẹ́ ló bá resign iṣẹ́ owó ló bá focus sí inú ilé ló mójútó ilé àti àwọn ọmọ ẹ mọ̀ pé ìgbà tí ó ti jáde mọ́nà kò ní máa múra bó ṣe máa múra kò ní wọ wíìgì kò ní yọra ló bá dípa máa wọ bí àwọn night wear báyìí ló máa wà nílé ìgbà tó wáyà ọkọ wa find it attractive mọ́ tọkọ ṣe pàdé lady kan tó jẹ́ bí personal shopper ní ọ̀gá ẹ̀yìn kedere àwọn bí sleeping báyìí ló tọ́nà yóò ló wọlé wá bọ́kọ̀ lọ́kọ́ bá pé ta ni fine girl yìí ó lọ́ bá gbé súnmọ́ bébì nìyẹn o tí ọkọ àti girl yẹn tẹ́ ìbẹ̀rẹ̀ sí ń date ra wọn nìyẹn ẹ̀dẹ̀ mọ̀ pé ìyàwó nísìn kò mọ́ra mọ́ ó ti ń dàbí arúgbó nínú ilé tọkọ ṣe lose interest ní inú ìyàwó nìyẹn any small thing báyìí ó máa dariwo tó bá ṣe lé èkó mọ́ ṣe kíníkan tọkọ ṣàṣe kó ẹrù ló bá fẹ́ rù bọ́ta ló gbọ́dọ̀ girlfriend lọ ló bá fi ìyàwó lẹ̀ ẹ̀rọ kí ìyàwó òṣìṣẹ́ wọn kò náwó lọ́wọ́ á máa pe ọkọ kó send owó fún àwọn ọmọ kíníkan ọkọ ò ní dáwọ́ ọkọ máa ní pé yẹn ṣèbọn àwọn méjèèjì kóun náà tọ́jú àwọn ọmọ kóun náà ṣègbà kóun náà ìyàwó máa ṣàlẹ́fíà ẹ ṣàmọ̀ pé àmì ò ṣiṣẹ́ kíníkan yẹn nìyẹn ṣóun lòun rán kó resign kíníkan tọkọ ṣe kó bọ́ta nìyẹn o ẹ ní bílíìfì kan tó ṣẹlẹ̀ nínú the end movie ẹ lọ sórí YouTube tẹ́ bá fẹ́ mọ̀ kan tó parí movie ẹ lọ sórí YouTube kẹ́ lọ wo Obìnrin ni mí kẹ́ lọ wo the end òpin sinimá movie bọ̀gẹ́yìn ó later show bọ̀bọ̀ yẹn ṣẹlẹ̀ bọ̀kánná fi dídé ìwé ni ṣẹlẹ̀ tó ṣú ẹ̀ kó tó ó yẹ kó ṣú ẹ̀ pẹ́pẹ́ jù báyẹn lọ ẹ̀yin olólùfẹ́ Ìfẹ́olúwa a tún máa pàdé lọ́jọ́ yìí ó dìgbà.